tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi pé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò mà nídìí bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá ọ láṣẹ Èdùà a ò ní irun gbé sọnù bí ò ṣe bí ọmọ o ọmọ Adéyẹmọ máa báṣẹ́ rẹ nìṣó Ìgbòho máa báṣẹ́ rẹ nìṣó tẹ bá ń gbọ́ tó máa ń kíyàn pé ẹkùn ọkọ̀ Fúlàní Àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rẹ́rìn ni ẹjọ́ ẹja sọpá rẹ́rìn ẹ mú ẹ kí ẹran bí òrẹ́ kẹlẹ pé orúkọ ni ọmọ Adéyẹmọ jẹ́ o nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Adéyẹmọ tún ti gbé ìṣe rẹ̀ dé tó dẹ̀ jẹ́ wípé ó ti jẹ́wọ́ fún wọn pé sẹ́ẹ̀ àní má foko mi dáná ọjọ́ kan là á kọ̀ kó tiẹ̀ jẹ́ kó dọjọ́ kan mọ́ ó ti ń kọ́ fún àwọn Fúlàní báyìí báyìí bẹ́ẹ̀ ni ó ti ń kọ́ fún àwọn Fúlàní kódà àwọn ajínigbé gan ti kọ̀lẹ́ẹ̀tì àṣẹ last àṣẹ ó máa kárí àwọn ajínigbé náà ti kọ̀lẹ́ẹ̀tì débi pé nígbà tí ọ̀rọ̀ náà dọ́dọ̀ ọmọ Adéyẹmọ tí ó mẹ́nu bọ ọ̀rọ̀ náà báyìí ìgbé afẹ́wé oníkálukú bẹ̀rẹ̀ sí ní gbọ̀n jìnnìjìnnì dé bá àwọn ajínigbé ni o Sunday baba Ìgbòho ṣá wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ tó ní agbára gan lórí ẹ̀sùn àwọn òwèrè ajínigbé yìí ọmọ Adéyẹmọ kéré ó ti gbé ìgbésẹ̀ débi wípé àwọn ajínigbé gan ti ṣe kí ni wọ́n ti sóbà jìnnìjìnnì ti bá wọn Ìgbòho ṣá bàbá tún jẹ́ kó yé wọn pé mo jáde mo sì tún kù nílé bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ Adéyẹmọ ti dá sí kí wàhálà àwọn ajínigbé yìí kíá lóníkálukú ya kíni wọ́n yà tọwọ́ ọmọ wọn bá ṣọ bàbá ti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ wípé àwọn ìgbésẹ̀ yìí ti ń fi òpin sí wàhálà àwọn ajínigbé kódà àwọn community kan ní o tẹ̀rí níbi tí ètò ààbò ká wọn ní ara dé wọ́n dìídì volunteer wọ́n dìídì jura wọn lẹ̀ pé sẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ní ti nílé àwọn ajínigbé àwọn ṣetán láti bá ọmọ Adéyẹmọ ṣe kí ni ṣiṣẹ́ pọ̀ pàápàá jùlọ ìjọba gan ti jógbẹ̀dú sí nítorí pé wọ́n padà rí pé nǹkan tó ọmọ Adéyẹmọ ń sọ kì í ṣe pé bóyá ó ń sọ láti fi dá wàhálà lẹ̀ bí kò ṣe wípé ó fẹ́ kí gbogbo wa ó bọ́ nínú oko ẹrú Fúlàní ó fẹ́ ká bọ́ nínú oko ẹrú Fúlàní èyí tí Fúlàní darí wa ti tó gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí o ẹ má jẹ́ á sùn Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún onílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ jẹ́ kó yé wọn pé gbogbo ọmọ Yorùbá àti ṣetán àti dìde ẹ jẹ́ á gbàlẹ̀ wa ẹ jẹ́ á gbọ́ orílẹ̀-èdè wa là nítorí èyí tí àwọn ará bíi tún ṣe tí ìbá ń ṣe ọmọ Adéyẹmọ ń kọ́ náà gbogbo àwọn ọ̀dọ́ ti pinnu o gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ti dìde tán wípé ohun tó bá gbà la máa fi fún un wípé àwọn gan ti ṣetán láti máa ṣaláàbò fún orílẹ̀-èdè wọn fún ìpínlẹ̀ wọn fún àdúgbò wọn nítorí wípé èyí tí àwọn ajínigbé àti àwọn Fúlàní tó fi wá dára ti tó àwọn ọ̀dọ́ ti bínú kódà wọ́n ti wá àtìlẹ́yìn bàbá gan ti support which is ọmọ Adéyẹmọ gan ti tẹ̀lé wọn nítorí pé inú bàbá máa ń dùn tó bá rí àwọn tó ń bọ̀ òun ṣiṣẹ́ pọ̀ inú bàbá máa ń dùn tó bá rí àwọn ọ̀dọ́ tó dìde but now àwọn ọ̀dọ́ náà ti dìde o ṣé ẹ mọ̀ wípé àwọn sáìdì Ọ̀yọ́ àti sí agbègbè Ògùn state bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ ti parapọ̀ wọ́n ti ṣera wọn lọ́ọ̀kan láti lè rí pé àwọn jà fún ètò ààbò fúnra ara wọn ẹ wá mọ pabambarì ìmúra wọn gan lásán ó ti fi hàn wípé wọ́n ṣetán àti kojú ogun ìdúró wọn lásán ti fi hàn pé yes àwọn eléyìí ò bẹ̀rù kankan mọ́ ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé lọ́gán táwọn ajínigbé ti ń rí pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ ti ń wà wípé àwọn ọ̀dọ́ ti ń ṣe ètò ààbò fún orílẹ̀-èdè wọn ṣé ẹ mọ̀ pé àti ìgbà yẹn lóníkálukú wọn ti ń fẹsẹ̀ fẹ́ ṣé ẹ mọ̀ pé láti ìgbà yẹn ló ti di pé jìnnìjìnnì ti bá àwọn ajínigbé náà tó dẹ̀ jẹ́ wípé wọn ò lágbára àti ṣe
iṣẹ́kíṣẹ́ kan ní orílẹ̀-èdè wa mọ́. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni a máa ń sọ wípé à ń dúró de ìjọba, ṣùgbọ́n sìn a ò dúró de ìjọba mọ́ o, nítorí wípé ó ti di wípé kóníkálukú ṣe ọ̀rọ̀ ara ẹ̀, ó ti di pé kóníkálukú dá fún orílẹ̀-èdè ẹ̀. Ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ ká ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kó bùkún fún bàbá wa olóyè Sunday Igboho Òòṣà àti bàbá wa Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ ni o, thank you sir, bàbá Professor Banji Akintoye. Ikú kan ò ní yín pa o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back. We want our freedom. Olóyè Sunday Igboho Òòṣà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á máa bùkún yín o. Ọlọ́run á tún máa ṣe yín ní ẹ̀mí gígùn. Nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí Yorùbá ti túnra wọn dì. Yorùbá nation la fẹ́ o, no going back. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Yorùbá nation la fẹ́ now. Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni sí orílẹ̀-èdè Yorùbá nation ẹ fún wa ní òmìnira wa. Bàbá Professor Banji Akintoye, àríṣẹ́ yín o, ẹ kú iṣẹ́ ribiribi. Bẹ́ẹ̀ ni bákan náà bàbá wa olóyè Sunday Igboho Òòṣà, àríṣẹ́ yín nítorí ẹni tí Ọlọ́run rán láti la ojú Yorùbá sí òmìnira wa. Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o, á túbọ̀ máa wà pẹ̀lú yín, á túbọ̀ máa ro yín ní agbára. Yorùbá nation la fẹ́, no going back. Yorùbá nation ni o, ní Olúwa Olódùmarè yóò fún yín ní ẹ̀mí gígùn, á sì fún yín ní èrè nídìí Yorùbá nation yìí, tó túmọ̀ sí pé ojú àtẹ̀mí yín ni yóò ṣe o, nítorí Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back. Ní kíákíá la fẹ́ o, láìpẹ́ láì jìnnà. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni thanks to Ọmọdéyẹmọ Igboho Òòṣà, owó baba Dami ẹkùn ọkọ̀ Fúlàní. Ikú kan ò ní í gbé ṣe o, láṣẹ Èdùà. Bẹ́ẹ̀ ni Olúwa yóò túbọ̀ máa wà pẹ̀lú yín o. Bàbá wa a kí yín dáadáa, bàbá wa Professor Banji Akintoye. Ẹ wo ẹ̀yin yá mẹ́yìn bàbá mi, ẹ bá wa share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ ìyàwó yẹn lọ́tùn lósì pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ. La fi ń sọ fún yín pé a ó máa bẹ ọ̀bẹ oníbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ ó sì máa bẹ̀ náà. Gbogbo ẹni tó bá mà láwọn ní dé, òun mà láwọn ní dé bá o. God bless Yorùbá nation. Ó dàbọ̀.